Ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá ń fi ojú re wo ìyá Cassette. Woman tó ń pè ní Límọ́ Isiaq yẹn. Èṣù níyá yẹn o. Mi ò ní stop láti máa dárúkọ ìyá Cassette. Torí òun náà máa ń ta sí mi gan. Ọ̀rọ̀ yìí lágbára o, ẹ̀yin yẹn bá mi gbọ́ o. Mo kàn máa ṣe kíni short ni, mi ní time púpọ̀ mo fọlọ́n búra. Bọ̀ bó ṣe ń lọ yẹn, àwọn big sister mi l'Amẹ́ríkà, àwọn big brother mi, àwọn tá a jọ jọ̀rẹ́, wọ́n pè mí wọ́n ní Aare Almaroof. Why tó ṣe dá sọ̀rọ̀ yìí? Mo lọ́rọ̀ wo nìyẹn o. Èmi ò dẹ̀ mọ̀ lóòótọ́. Nọ́tọ̀ tìgbà tó send the link sí mi. Mo ṣe á mọ̀ pé yes, mo gbọ́dọ̀ dá sí. Ẹ rí pé mo ti erase talking to Sakiru. Mo ti erase talking to pé nǹkan tó bá jọmọ. Bọ̀ èmi ò ní lajú sílẹ̀ káyé bọ̀bọ́ yẹn bàjẹ́. Ayé ò ní bàjẹ́ o. Òun lè yin ilé èèyàn gbé l'Amẹ́ríkà. Àbó ń gbé Nàìjíríà èèyàn ò ní pé kó má ṣoríire o. Mo fẹ́ kẹ́ mú yẹn dání. Ìyá Cassette tó bá jẹ́ àbúrò ẹni Sakiru Ọkanlọmọ tí gbogbo ayé mọ̀ sí, ṣé nǹkan tó ń ṣe yìí ló máa ṣe? Sakiru ìyá Cassette dẹ̀ fẹ́ ba yí ẹ jẹ́, ó dẹ̀ ń fọ́lù ẹ̀. Sakiru ìwọ gangan fúnra rẹ̀ mi mọ́ aṣẹ́gà fúnra rẹ̀ fún Rahim. Níbo ni ìyá Cassette ti rí information tó ń post síta? Ẹ jẹ́ ní sùúrù. Kò yẹ kí n dá sọ̀rọ̀ yìí rárá. Because mo mọ̀ pé máa padà gba àbùkù lórí ẹ̀ ni. Mo mọ̀ pé possible kó bú mi. Mo mọ̀ pé possible kó wo show yìí. Mo mọ̀ pé possible kó pè mí. Ó dẹ̀ possible kó kí mi pé mo ṣe. Ìkànnù méjèèjì yẹn rí pé bí mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yẹn á mú kan bẹ̀. Now, ǹjẹ́ èèyàn mọ ìdí tí mo fi fẹ́ dá sọ̀rọ̀ yìí? Tẹ́ bá ti gbọ́ ìdí tí mo fẹ́ dá sọ̀rọ̀ yìí, gbogbo ẹni tó bá máa fi bad comment ńlẹ̀ tó bá jẹ́ olólùfẹ́ Sakiru àbò olólùfẹ́ ìyá Cassette nínú gúrùpù mi yìí, ẹ kọ́kọ́ foríjì mi ná. Kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ tẹnu mi, kẹ́ ẹ tó sọ̀rọ̀. Àkéré inú ayé o. Tí bá bu kíní yẹn sìn mi tiẹ̀ rántí mọ́. A máa ti tọ́dún mẹ́wàá. Or 7 years ṣá tí ó bá ti jù bẹ́ẹ̀ lọ. Ẹ má bínú àwọn èèyàn pè mí. Tí ó bá ti jù bẹ́ẹ̀ lọ. Èmi ni Sakiru Ọkanlọmọ ló fi ṣe chairman jókòó kó chairman jọ yẹn Olúọmọ ni. Olúọmọ àjọ jókòó ni. As a chairman tí Sakiru fi mí ṣe ó pọ́n mi lé. Tí bá wá rí nǹkan tó fẹ́ disturb Sakiru mo gbọ́dọ̀ sọ̀rọ̀ sí. Tí bá rí bí marriage wọn ṣe fẹ́ lọ mo gbọ́dọ̀ sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bá àwọn àfáà ṣe sọ. Ìwọ tó bá jókòó níjọ́ tó ń ṣe ìyàwó tó bá rí nǹkan tó bá fẹ́ dalé ẹrú jáde kó sọ̀rọ̀ ó lọ́rọ̀ tèmi. Èmi ni chairman tí Sakiru tó fi jókòó Ọkanlọmọ lọ́jọ́ náà. Mọ́tò tó rà fún ìyàwó ẹ̀ olórí burúkú ni ta ni. Olórí burúkú ni ẹ torí kò lè yí ẹ. Mo máa tó block ẹ. Mọ́tò tó rà fún ìyàwó ẹ̀ tó fi present ìyàwó ẹ̀ níjọ́ yẹn. Sórí wọ́n tó lórí burúkú ni mí yẹn. Orí burúkú yẹn ló máa ṣe ìran dírun ẹ. Pẹ̀lú dátà tó yá tó ò tí gbọ́rọ̀ tó ti pè mí lórí burúkú kò ní yẹ ìran dírun ẹ. Ẹ̀yin èèyàn ẹ bá mi ṣe ìpè fún this guy tó pè ní kíní kan yìí ó ń dáná. Moi àzí kíní kan olúwa ṣe kíní kan kò lórúkọ. Ẹ bá mi búlé pè olórí burúkú ni ìran ẹ tó bá dé ìwé dáadáa ò tó nǹkan kan. Ó tó nǹkan tó ń gbà ní sísì. Ó tí gbọ́rọ̀ ó ti pè yálà yẹ. Ó gbogbo nǹkan tó bá tara ẹ bọ́ta kò ní yẹ torí mi ìdárúkọ ẹ. Mi ìdẹ̀mọ̀ yá ẹ rí. Ó ní ṣe oríire pẹ̀lú èdè tó pè yẹn. Ayé máa bàjẹ́ ni. Màá post picture ẹ. Màá gbé ẹṣẹ́ pé mò ń bọ̀ lórí ẹ. Ó mọ Sakiru tó mi. Bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ òun ló ń support torí mi ìtì ìbú o. Ó dẹ̀ súnmọ́ ìyá Cassette tó mi. Ìwọ lórí burúkú yìí. Mi ìtì ìbú. Ẹjọ́ mi ní block ẹ o.
mi ní block ẹ because máa jẹ́ kó wo kíní yẹn tán máa jẹ́ kó wo tán èmi ní Sakiru pè jókòó ní ọjọ́ náà ìdí tí mo fi dá sọ̀rọ̀ yìí ni pé mo rí pé ó ń fò káàkiri táwọn oríṣiríṣi ń gbé ìyá Cassette náà bọ́ta ó jáde ó ń bú uma tí òun àti wọ́n jọ ní problem èwo nínú ẹ̀yin wèrè tẹ́ ń dá sọ̀rọ̀ ilẹ̀ mọ̀ bóyá máa parí ìjà wọn but Ọkanlọmọ my advice to you because me wọ́bí láti wá bú ẹ èwo ni mo ṣe sọ síwájú pé èmi ni Sakiru fi ṣe chairman lọ́jọ́ náà ó pọ́n mi léni mi ìdẹ̀ ní jẹ́ kí nǹkan bàjẹ́ lójú àwa tá a jókòó àwa gangan dàbí ìránṣẹ́ Ọlọ́run torí tí èèyàn bá wòyàn sùsù tó wù pé Aare ni mo máa pè pé kó wá jọ sọ̀rọ̀ tẹ́ ẹ bá mọ̀ mo kí ni ṣe rí kíní yìí Allahu Akbar Ọkanlọmọ mo máa gbà ẹ́ níyànjú kó lọ withdraw àwọn dọ́ọ̀gì tó ń jáde fún Alhaja Kudi tó bá pé mistake ni fine tí ó bá ṣe mistake is for you ó ní olórí burúkú ni wà Aare yìí kó tó sọ nìyẹn what do you mean okay ó bọ́ síbí ó pè mí ó ní olórí burúkú ni wà Aare yìí that's not a mistake tó bá dẹ̀ jẹ́ mistake ni fine tó bá jẹ́ mistake kó bọ́ sọ́dọ̀ ẹ̀ à ń sọ nǹkan kí nǹkan má bàjẹ́ ẹ̀yin fẹ́ kó bàjẹ́ ó mọ kò sẹ́ni tó mọ Sakiru tó mínú gbogbo yín mo tún repeat ẹ̀ bí Sakiru Ọkanlọmọ ṣe dé Maryland kò ṣẹ̀yìn alájà tèmi so wá tí mi ṣe ní sọ sí níjọ́ ìyàwó mo wà ń bẹ̀ kò ṣẹ̀yìn mi wá tí mi ṣe ní sọ sí níjọ́ ìyàwó èmi ni mo present mọ́tò wá tí mi ṣe ní sọ sí ìwọ tó bá ní mò ń sọ sọ̀rọ̀ yóò rí ẹ̀ ò pé ò rórí dáadáa Ọkanlọmọ advice mi fún ẹ lọ sọ fún gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí kíní ẹ̀kọ́ lọ withdraw gbogbo post tó post kiri ìyá Cassette tí wọ́n ń post àwọn tí Alhaja Kudi ti fẹ́ rí ó ń post picture oní picture l'Amẹ́ríkà tí ó ṣe Nàìjíríà la wà even tó bá ti jẹ́ Nàìjíríà la wà this thing is not kò ṣiṣẹ́ bó ṣe lérò pé ó ṣiṣẹ́ mọ́ o ìlú òyìnbó tá a wà yìí ìwọ náà dẹ̀ mọ̀ Ọkanlọmọ ó mọ òfin ìlú yìí pé ó ní agbára ju bó ṣe yẹ lọ so pé mo dákẹ́ ńgbà tó ti di pé èmi tó mọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho Olúọmọ ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ politics ló fi kọ́kọ́ bú mi kó tó di pé ìyàwó mi ní well this is okay ó tó gẹ́ tó bá lójú tì kò sírú ọ̀rọ̀ tèmi lè sọ fún ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n nílùú yìí tó yẹ kó bú mi nítorí pé ó fẹ́ gba star kìdẹ́ ṣe pé ò lówó lọ́wọ́ sórúkọ ló fẹ́ gbà ní àbélò ní Facebook fẹ́ fún ẹ kí ni yóò yé mi sórúkọ ló fẹ́ gbà ní ṣé ń gbọ́ mi nẹ́tíwọ̀kì ẹ̀ ń ṣe kí ni mi ìdẹ̀ fẹ́ wọlé tó ti bá wọlé máa fẹ́ pẹ́ lórí ẹ̀ Ọkanlọmọ number 1 ibi tí mo ti fẹ́ kó ṣàkíyèsí ìyá Cassette mú fọ́tò mi mọ̀ bóyá o lo send ẹ̀ sí o mi mọ̀ bí tó ti di o ìyá Cassette mú fọ́tò àwọn tí Alhaja Kudi ti déètì rí ó post ẹ̀ sórí internet brother mi wọ́n ní àfẹsẹ̀ kan sódò ọ̀ní ń fà tá a bá wá kí méjèèjì bọ́ lẹ́kọ̀ọ́ ẹ má bu Sakiru o ẹ má bu I don't know ẹ ṣáà má bu nǹkan tẹ́mi mọ̀ nìyẹn ìbáìka ó ra káà fún èmi ni mo dẹ̀ present káà náà I don't want to know ìfẹ́ bá ń gbóná kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tọ́rọ̀ bá di wàhálà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tó ti yé yín now you don't mean to insult him ó kàn sọ̀rọ̀ ní òdẹ̀ mi ó wà okay ẹ máa gbọ́ mi tí mo fi ní kẹ́ ní sùúrù kẹ́ tó máa búyàn tó bá ti wá online torí pọ́n bẹ̀rẹ̀ show ẹ má fi nǹkan tẹ́ kọ́kọ́ gbọ́
Koko ma fi abuse you. You can't just come on somebody line kó má sọ̀rọ̀. Ó dẹ̀ mọ̀ pé mi tó ń bá sọ èmi wọn gbẹ́nu mi falagbafo. Gbogbo tí mo bá ní mo ti máa fi bẹ́ẹ̀ fà. Báwo náà ṣe máa lo picture àwọn yẹn? Now nínú àwọn yẹn nǹkan tí mo fi ń kìlọ̀ fún Ṣakiru. Èèyàn kan ti pè mí nínú àwọn tó dárúkọ yìí tó ní Alhaja Kudi fi ẹjọ́ tó lọ́hùn. Obìnrin tó bá gbà bá lé ń díẹ̀. So believe pé kò ní fẹ́ kankan ni. Kódà kó jẹ́ olùgbà bá lé ẹ̀ gan. Tí ò bá ti wọlé ó lè fẹ́ anybody. But now those people can sue him. Oh no, mo sọ èèyàn kan ti pè mí nínú wọn láàárọ̀ yìí. Ṣé o pé Alhaja ó sọ pé Alhaji àbúrò ẹni bọ̀bọ́ yìí dá sí. A ti kúrò lórí ọ̀rọ̀ Ọkanlọmọ tó àti ẹ̀fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ mọ́. Èmi ni mo ní right láti sọ̀rọ̀ lórí ẹ̀. So if anybody come tó bá sọ̀rọ̀ lórí internet ẹ parọ́ ni àmọ́ bọ́yẹ ń live kò sẹ́ni tí kò jà. Ìyàwó mi rẹ̀ ń bi ṣé mi àti òun jà ni. Ṣé must ni? Láwọn gbà. Ṣé must ni? Kí a gbé ọ̀rọ̀ ẹbí wa wá sórí internet. Ọkanlọmọ, I don't want to insult you and I'm not going to insult you. But the only thing I'm going to do for you is give you advice. Advice in the máa fún ẹ tí ò ní yọ ẹlẹ́nu ni máa fún ẹ. Ẹ má bínú nu mọ́tò tí ń gbóná mi fẹ́. Tí bá ti jókòó máa pẹ́. Ó ti tutù àmì. Ṣó wá rí gbogbo scenario tó ṣẹlẹ̀ yìí. Scenario yìí kò kọjá àwọn tí wọ́n bẹ́ẹ̀ fi iṣu wọ́n fi síná láì tí ìmọ̀ ọ̀bẹ tó máa fi wọ́n fi báwọn ni wọ́n ṣàpòwé yẹn bákan. Brother mi Ọkanlọmọ, I will advise you to tell them to stop láti dá sọ̀rọ̀ ẹ. Ó rí pé mi ò ní sọ, ó mọ̀ pé mo mọ̀ much nípa kíní. But àwo àgbáwo ni wà gbọ́dọ̀ bá wo jẹ́. Nínú àwọn mẹ́rin tí ìyá Cassette ti post pé àwọn tí Kudi ti fẹ́ rè, èèyàn kan ti pè mí nínú wọn. Mo dẹ̀ mọ̀ nǹkan tó sọ fún mi. Mi mọ̀ bí wẹ́ẹ̀ ṣe standard sí o. Ọkanlọmọ. Gbogbo kíní tí ìyàwó ẹ ṣẹ̀ṣẹ̀ fi hàn bí tó ti fọ́ lórí. Tó fi hàn gbogbo máàkì tó fi hàn yẹn. Ọkanlọmọ tó bá padà gbé lọ. Wọ́n máa tún ẹjọ́ yẹn refresh ni and you know I know what I'm saying. Ó mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ. Tí wọ́n bá ti rí proof bí tí woman fi fi orí ẹ̀ tó là báyìí. Tó lọ lò bóyá America ní àbí Saudi iye ọkàn mi. Woman ẹ̀ gangan fúnra rẹ̀ tó bá gbé kíní ó máa tún ẹjọ́ yẹn refresh ni. Kò sí tọkọtìyàwó tí kò kì í jà normal ni. Woman ẹ̀ lè fẹ́ anybody wọ́n náà máa sọ ní àwọn tó fẹ́ kó tó máa fẹ́. Why tẹ́ wá lọ pick picture àwọn tó fẹ́ ibẹ̀ yẹn gangan ni problem mi. Wàláhì gbogbo yòókù mi ìdá sí. Why tó jẹ́ pé picture àwọn tí ọ̀kan tí woman yìí lọ fẹ́ rí. Ó ní somebody send it to Ìyá Cassette. Mi lè sọ pé wọ́n ní o. Mi dẹ̀ lè sọ pé wọ́n kọ́ o. Wá wo gbogbo voice message ẹ jáde. Brother mi kò yẹ kó rí bẹ́ẹ̀ o. O ṣẹ̀ṣẹ̀ dé ìlú yìí náà o. O dẹ̀ mọ̀ lọ Amẹ́ríkà o. O mọ̀ pé tó bá pè é tó bá ń bèrè kan lọ́wọ́ ẹ̀ tó bá parọ́ wọ́n mọ̀ lójú ẹsẹ̀ o. Ṣó dáa. Kò wá ṣe débi pé wọ́n lọ bàwé ẹ̀jẹ̀ tó dẹ̀ ti láwọn ọmọ ń bíbà. Ṣó dáa. Ìyá Cassette tó lórí burúkú woman yìí límọ̀ yẹn. Ṣé tí límọ̀ bá ní irú ẹ̀ ìyá tó ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀gán ti kọ́. Ó ní wọ́n ń lẹ̀ mọ́. Àwọn tá a jẹ́ brother ń bíbà tó lè pè pé Aare ẹ bá mi dá sọ̀rọ̀ ẹ bá mi pè Kudi. Nígbà tó ti bú èmi náà ò ní lè pè mí. Because ó ti bú mi, ó ti bú ìyàwó mi, ó ti fi wá pa nítorí ọ̀rọ̀ Yorùbá Nation, Sunday Igboho, Olú ọmọ nǹkan kan bẹ́ẹ̀ yẹn, ó ti bú wa. Ó rí pé later I just keep quiet. Sorry, you can't be insulting people like that. But nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó mọ̀ lẹ́ni tí ma fi ń ṣòwe fún ẹni pé ṣó rántí pé àwọn ọmọ tó bí yẹn obìnrin ni wọ́n. Àwọn yẹn dẹ̀ wà nínú ìlú yìí. Àwọn yìí dẹ̀ máa lọ́kọ. Ẹni tó bá máa fi àwọn ọmọ tèmi tó bá gbé ṣòmù wá ní kó lọ wò ní daddy mi is content creator ọmọ mi máa ń wà ńbẹ̀ tí bá ń sọ̀rọ̀. That's why I mind my speech when I'm talking. Kódà kí kọ́ máa sí ńbẹ̀ gan wọ́n máa gbọ́.
ìkọ́nù wọn sùn ni ó dẹ̀ ti mọ̀ páláriwo ni bàbá òun èmi ò mọ̀ bóyá yọ sọ̀rọ̀ tó máa sọ mi mọ̀ bedroom voice mi ní tó ti yé yín mi mọ̀ ṣe àwọn tó ń jáde láti Germany láti London mi ìrántí àwọn yòókù mi ìrántí orúkọ ẹ tó bá mọ̀ kó bá mi fi sí ẹjọ́ tó lọ́n kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí kí ni nǹkan tó kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Ọkanlọmọ pẹ̀lú ìyàwó ẹ̀ kò sẹ́jọ́ lọ́wọ́ yín o Ṣakiru ló gbéyàwó ẹ̀ lé gbogbo yín lọ́wọ́ lẹ fi ń dá sí ṣé must ni kó jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì náà ti máa bá dá wọ náà ti máa bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ gbésí ayé ẹ̀ tí mo mọ̀ pé Facebook ò lè fún wọn lè fún ẹ $1,000 rí lóṣù yàtọ̀ sówó tó ń pa èmi mọ̀ náà mo mọṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tó bá jáde oníye tó máa pa àwọn náà ti ṣe rí. Brother mi PMP náà gbé tiẹ̀ ó sọ ṣé dandan ni kọ́ dá sí òun tiẹ̀ ń sọ òun analyze ẹni ìyá Cassette nǹkan tí ìyá Cassette ṣe yẹn tó o bá ní kọ́ lọ mú wálẹ̀ Ọkanlọmọ má ní mi sọ fún ẹ o ilé ìbò kan wọ́n advice ẹni èmi àti ìyàwó mi ń jánu lé dáadáa nǹkan ẹyọ kan tí mi ní ever ṣe láyé yìí tí àwọn ọmọ mi tó jẹ́ ọmọ ìpóbìnrin ní gbogbo ọmọ tèmi náà tí àwọn ọmọ mi tó jẹ́ obìnrin máa ń sọ wá ní dad anytime any day even my boyfriend my husband lay his hand on me but that's the final kí ló dé why are you beating the woman mi tẹ̀ ní dá sí yẹn ilé ẹjọ́ mọ̀ nǹkan tẹ́jọ́ púpọ̀ kí ló ṣẹlẹ̀ gangan èwo ni lúlù ṣé must ni kó lu ìyàwó ẹ ni nǹkan tí ò lè ṣẹlẹ̀ nìyẹn ìyàwó mi wà ń bì kò ní yín mú Ọlọ́run ní jẹ́ kí n ṣe jọ irú ọ̀rọ̀ wo la fẹ́ fà tí máa fi gbówó ọwọ́ sókè ó wá lọ kó àwọn dàbí mo ṣe dà àwọn tí wọn jẹ́ nǹkan kan ní ayé wọ́n wá ń dá sọ̀rọ̀ wọ àtìyàwó ẹ wo gbogbo voice tèmi kò gbọ́ rí la wá ń gbọ́ wọ́n wá ń tú gbogbo ẹ̀ jáde wọ́n wá sọ ẹ́ di the most wanted people on the internet ọ̀rọ̀ ẹ bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣú ẹ dáadáa ó wá jẹ́ kọ́kọ́ sí láàrin irú èpè wo náà ti gbé fáwa irú èbú wo náà ti bú wa tá a bá ti sọ ẹ tí ò bá fẹ́ kì í ṣe dandan ọ̀rọ̀ tí mo sọ gangan kò ṣe gbogbo ẹ̀ ló máa believe ló máa gbà mí 100%. But you must believe me like 90%. Like I said, èmi ni mo jókòó as a chairman níjọ́ ìgbéyàwó Ṣakiru àti Kudi. So wọ́n tó bá máa mú mi kọ́kọ́ rorí ẹ̀ dáadáa kó tó bú mi. Kọ́kọ́ gbé brain ẹ̀ sí pé ṣé ààrẹ tó ń sọ̀rọ̀ ẹni tí mo lè bú ni. Mo repeat. Tí ò dẹ̀ ni kódà mo lè lọ wá picture ẹ̀ wá kí n post ẹ̀. Mo jókòó báyìí. Obìnrin kan là wá láàrin. Olúọmọ wà sí kẹta. À ń sọ̀rọ̀. Ajá ń sábà ẹ̀kọ́ ẹ̀kún sábà ajá ni onímọ́tò làwọn níwọ̀nba tí agbára tí wọ́n jẹ́ ọmọ ògbóró lèmi lọ́dọ̀ tèmi so ti yé èèyàn dẹ̀ mọ́ra in as much téèyàn bá ti bára èèyàn jẹ́ ajọ́jọ́ kò ní ìgbà tá à ń sọ̀rọ̀ mo mọ̀ ó mọ̀ mí ajá sábà ẹ̀kún sábà ajá lọ́jọ́ yẹn ni nígbà tó ní bẹ́ẹ̀ mi náà ò lè pè mí lóde kò rí mi rí kúrí náà nígbà tí a lówó lọ́wọ́ o a máa lówó lọ́wọ́ jura wa lọ amọ̀yàn o a máa mọ̀yàn jura wa lọ a níyàwó láyé a níyàwó jura wa lọ o a dẹ̀ ní girlfriend jura wa lọ kó máa yé gbogbo èèyàn lọ́gbọ́n èmi kò wá síbí láti wá bú Ṣakiru ju pé mo fẹ́ advice ẹ̀jẹ̀ má jẹ́ káwọn olórí burúkú kọ́ bẹ́ẹ̀ tọwọ́ bọ kínní ìdóbi pé o máa lọ rí nǹkan tí ò yẹ kó o rí he you know I'm telling you and I will continue saying it as your brother in United States, I don't pay. I will continue saying this to you. Nítorí pé àwọn tí dàbí mo ṣe dà kò sí kankan tó fẹ́ ṣe ju pé kó bá ọgbẹ́ jẹ́. Èmi Adékúnbí òun ló àwọn náà jọ mọ̀ túmọ̀ kó tó fi fẹ́ra wọn o. Èmi ò ní dá sí yẹn. Ṣé rí pépà ń lu òyìnbó ní tọkọ-tìyàwó ọ̀nà méjì ló pín sí. Ọkùnrin ti torí pépà fẹ́ ìyàwó wọ́n dẹ̀ fẹ́ra wọn. Obìnrin ti torí pépà ló fi ń lọ́kọ wọ́n dẹ̀ fẹ́ra wọn. Àníṣẹ́mi àti ẹ bá pàdé
o lè má mọ̀ pé mo ní àbí mi ní aṣá àti àwọn tó yẹ pé wọ́n pàdé ara wọn tó yẹ pé àwọn méjèèjì òjò níwèé ìgbà tọ́lọ̀ máa ṣe ọdún kan náà lọ́lọ́ fún wọn wèé. And Sakiru, before I turn this thing off. Kí tó pa show yìí. Lọ ronú nǹkan tó ṣe dáadáa o. Kó tó wá bọ́ta láti fẹ́ bú mi, kọ́kọ́ ronú ọ̀rọ̀ yẹn dáadáa o. Ẹ̀gbọ́n yẹn ò mọ nǹkan tó sọ mo mọ̀ nínú àwọn èdè ẹni. Àwọn yẹn kẹ̀ nínú àwọn èdè ẹni. Bọ́ a jẹ́ nǹkan o. Èmi ò láṣìírí o. Bọ̀ sórí àwọn tí wọ́n gbé picture wọn jáde. Wọ́n ti contact èèyàn kan péré ló contact mi ní parọ́. Tó bá ti ń di méjì tó bá ti ń di mẹ́ta àti nǹkan tó sọ. Èmi tún bẹ́ẹ̀ ní o. Àmọ́ táwọn yòókù tí ò mọ̀ mi ò bá gbé bẹ́ẹ̀. That is on you. Torí o ò lè cover ẹ̀. O ò lè sọ pé ìwọ kọ́ ló send ẹ̀ fúnjọba. Number one, that is what United States and everybody in the world call defamation of character. For you, láti jẹ́ kí ìyá Cassette tí olórí burúkú yóò ṣì. Ìyá tó jẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́. Àwọn ọmọ ẹ̀ ti kọ́. Ó wá fẹ́ kí irú ìyá yẹn bà ayé ẹ̀ jẹ́. Irú ìyá yẹn ó wá ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá mú picture àwọn èèyàn tí ìyàwó ẹ̀ ti fẹ́. That is common sense. Àwọn tó ti fẹ́ sẹ́yìn kó tó fẹ́. Ọkanlọmọ mọ̀ pé ó máa yé òṣò níranu o. Èmi àti ẹ mọ̀ pé Kúdí òṣò níranu o. Oníranu obìnrin ló wà nílé ọkọ ló máa dú ẹlòmíì. Ṣé ń jọ́ tí wọ́n ti ń bá Kúdí sùn ṣó o gbọ́ pé ó máa ń fẹ́ ẹlòmíì. Àwa àmọ́ kó tó mọ̀. Ó dẹ̀ ti pẹ́ nílùú yìí. Bọ̀ lọ́wọ́ gbà. Tí ó bá sí pé ó máa yẹn ò bímọ. Jọ́ torí Ọlọ́run Ọkanlọmọ kí ló fẹ́ wá dọ́dọ̀ ẹ̀. Ó tún wá fẹ́ help ẹ̀. Ẹ sọ dìjà. Ó máa yẹ according to nǹkan tó ń sọ táwa dẹ́ mọ́ o. Ọkanlọmọ kò ń ṣerú nǹkan báyìí ló yẹ kó fi gbà o. Kò ń ṣerú nǹkan báyìí ló yẹ kó fi tọrẹ ó máa yé o. Àwọn ọmọ ẹ ti tójú bọ́ǹsì wọn ti lè bọ́ra wọn o. Brother mi, mo fẹ́ kó ro ọ̀rọ̀ mi dáadáa kó tó bọ́ tàbú mi o. Mo fẹ́ kó ro dáadáa o. Torí tó bá padà bọ́ tàbú mi, ó possible kó jẹ́ pé àwọn nǹkan tó fẹ́ padà gbọ́ ó máa gbọ́ o. Ọmọ olófa wàhálà o. Bọ̀ Ọkanlọmọ àwọn nǹkan yẹn kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún ẹ sì ni pé remember when this woman was taking care of your children. Nígbà táwọn ọmọ yẹn ò tí mọ̀ yàtọ̀ ilé ayé. Àwọn ọmọ kéékèèké. Mi mẹ́ tó fún ya Cassette o. Brother mi Anima Sound, kí ni ẹ tọ́ọ̀sì mi o. Kí ẹ máa wá ọmọ. Ẹ̀gbín pọ̀ ń bẹ o. Mi ò lè blame Alhaja Kudi for anything o. Gbogbo nǹkan tí woman yẹn ní. Allahu Akbar. Gbogbo nǹkan tí woman yẹn ní ló fi kẹ́ ẹ tán. Ó ṣe wọ ló yẹ kó ṣe nǹkan bẹ́ẹ̀ fún woman yìí. Tíjà bá tẹ̀ wá dé láàrin ìwọ àti ẹ̀. Ìjà yóò gbọdọ̀ jọ́rọ̀ orí íńtánẹ́ẹ̀tì. Tíjà bá dé láàrin ìwọ àti láàrin ìwọ àti Alhaja Kudi, Alhaji Sakiru Ọkanlọmọ. Kò ń ṣe orí íńtánẹ́ẹ̀tì ló yẹ káwọn èèyàn ti bá yín parí ẹ̀. Ìwọ náà mọ̀ pé mi àti ẹ mọ̀ nígbà táwọn ọmọ wa wà kéékèèké báyìí. Fi ọdún tó ti dé ìlú òyìnbó fi kún orí àwọn ọmọ yẹn. Ọdún yẹn fi kún orí àwọn ọmọ yẹn. Àwọn ti di adult ń sìn. Wọ́n ti tó ṣe lé ayé wọn. Wọ́n sọ bá ti pé 14, 16. Wọ́n lè dá dúró ńlé. Bọ̀ ọ̀nà tí gbà táwọn ọmọ yóò lè dá dúró o. Rántí ìgbà táwọn ọmọ yóò lè dá dúró nulé o. Rántí ìgbà táwọn ọmọ yìí kéré o. Rántí ìgbà tí ìyá wọn kó wọn lẹ̀ tó lọ o. Lóòótọ́ ìyá wọn náà kò sọ pé òun ò gbọ́mọ bọ̀ tó ò lè fọ́mọ ẹ lẹ̀. Brother mi, àwọn nǹkan tí mo fẹ́ kó rántí nìyẹn o. I'm not coming here to abuse you or to say anything against you, but anything tí bá ti ṣe tó dàbí pé ó against ẹ rárá fi para ní o.
Mi fumble mo mọ̀ pé o lè jáde o dẹ̀ lè má jáde. But Shakiru, you need to listen. Mi ní pè é. Torí tí n bá pè é. Possibility wà kó gbé mi sí recording. Possibility wà kó sọ̀rọ̀ tó dáa. Possibility wà kó against mi. But kó ẹyọ kan tí mo fẹ́ kó rántí. Ní pé why tó ṣe jẹ́ pé issue ìyàwó ẹ must you bring any of your family issue to internet? Gbogbo àgbáyé ló ti wá mọ̀. Ṣé must ni? Ṣé mi àti ìyàwó mi ò ń jà ni? Ṣé wàsá ni kéèyàn fẹ́ obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bí ẹ jọ́ọ̀jì ẹ̀ àtẹ̀yin obìnrin tẹ́ wà ń bí a máa ń gbà fúnra wa ni? Ṣé wàsá ni kéèyàn fẹ́ obìnrin? My wife she's right there 33 good years. 33 good years. Ṣé rò pé wàsá ni kéèyàn fóbìnrin kéèyàn lò 33 good years? Àwọn kan ti lò jù wá lọ o. Àwọn kò tí lò tó wa tó fi dàrú o. Àwọn kò tí lò dájí 5 years tí ìgbéyàwó fi dàrú o. Ṣé bẹ́ẹ̀ làwọn obìnrin gbádùn tó? Ṣé bẹ́ẹ̀ lórí àwọn ọkùnrin pé tó? Ṣé bẹ́ẹ̀ ni wùwà sí wa? Ṣé tí àwọn mi ti ká mi bí tí mo ti ń yàlé ní fẹ́ sọ ni? Ṣé ibi tó ti ká mi bí tí mo ti ń gbà àwọn obìnrin mo fẹ́ sọ ni? Ṣé ó ti torí ẹ̀ fi mí lẹ̀ ni? Kò ti torí ẹ̀ fi mí lẹ̀. Èmi mò ń rọ̀ǹgì ẹ̀ jù, ó wà ń bí mi ìfirójú ẹ̀. Mo ti rọ̀ǹgì ẹ̀ láìmọye ìgbà. Tí bá ti bẹ nǹkan mi ó máa gbọ́. You know why? Mi lè pé Adéwọlé mi lè pé. You know why? Because àwọn ọkùnrin asán lórí. Orí most ọkùnrin ò pé ète lóbìnrin ni o. Àwa la gbọ́n jù bọ́ ọpọlọ wa yẹn ète kékeré báyìí. Obìnrin máa dẹ̀ so gọ̀dù nítorí obìnrin tó bá fẹ́ fiẹ́lẹ̀ léni. Ó máa dú ẹ pa. Alẹ́ mọ́jú. Ẹ má bínú. Mi mọ̀ bí ṣe lè bú ọ̀rọ̀ yẹn. Gbogbo the best food rẹ̀ á ṣe fún ẹ lálẹ́jọ́ ìwà jẹ́. Tó bá mọ̀ pé wine ló like. Ara wine yẹn wá fúnra rẹ̀. Wàá máa gbà kí ló ṣe máa jẹ́. A gbé ẹ bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí. Gbogbo style tó bá mọ̀ láyé ló máa ṣe fún ẹ. Ó bá lọ bí iṣẹ́ tó bá máa dé. Efele. Obìnrin ti lọ. Ó ti park. Mọ́tò tó máa kó ẹrù ti steady tó ti wà ní next street. Ó dẹ̀ ti mọ̀ pé ṣé ìlú most especially àwọn Amẹ́ríkà yìí. Iṣẹ́ Amẹ́ríkà tó bá fi lè gbéra kó lé. Tó bá gba jack 4 gbéra. Wọ́n bí ẹ̀dá kó padà wálé. Lọ́tẹ̀ ti gbà tí time ẹ bá tó. Ìyàwó tó ti rí pé 30 minutes ó ti eléyìí. A tún pè Aare ó ti débi ṣe my dear ó ti débi ṣe mo ti débi ṣe ó ṣe Ọlọ́run máa kẹ́ a máa ṣe kinní kan má jà ń bí iṣẹ́ o. Obìnrin ló lè tẹ yẹn. Ìwọ tó bá like ọ̀rọ̀ yẹn ẹ like ke share ẹ̀. Tó bá fi lè jáde tó ti rí pé ó ti délé ó máa mú di truck wọlé ni. A dẹ̀ kó ẹrù fáì wà lára alẹ́ kejì mi àtàrà alẹ́ kẹta wọn ò ní béèrè lọ́wọ́ mi pé why tó ṣe ń kẹ́rù. Because they know that is your house. O lè move anything. Tó bá jẹ́ ìpọ́n, tó bá jẹ́ irú mọ́tò ńlá tó wà wájú mi yìí ni. Ó lè ti wò pé nǹkan tó jẹ́ tòun out of park ẹ̀. Fa tó bá lọ pẹ̀lú mọ́tò tiẹ̀. Ó lè kó ní Washington kó gba Delaware lọ. Kó gba Philly lọ, kó gba New York lọ. Kó ti set ilé. Ẹjọ́ tó lọ lọ. Ta ló àwa lágbọ́n ni o. Àmọ́ obìnrin ète yẹn kò sẹ́ni tó lè bá wọn. Mi ní jáde sọ̀rọ̀ yìí mọ́ o. And this is the last time. Ọkanlọmọ ẹni tó bá mọ̀ pé wọ́n máa kó bọ́rọ̀ ajé pẹ̀lú ìyàwó ẹ̀ wá rántí ìjọ́ tí wà ti Kudi ṣe dáadáa o ìwọ náà rántí ìgbà tí wọ́n náà ti ṣe dáadáa fún o rántí gbogbo ìgbà tẹ́ ti ṣe pẹ́pẹ́ dẹ̀mù fáwọn èèyàn tíjà bá ti dé ó máa ń dòwe must you come online láti bí tí ẹ̀rí ẹ̀ kó ṣe ṣò fúnra rẹ̀ ó wá ń pín ṣò fáwọn olórí burúkú kan Instagram fún láì most especially Ìyá Cassette mi bo yoku o mi bu boss and ponder because òun analyze ọ̀rọ̀ Ìyá Cassette bẹ́ẹ̀ sì gbé ẹ̀ṣẹ́ ó gbé ìyàwó ẹ̀ṣẹ́ pé ṣé torí kò bímọ ṣé tí Kudi bá bímọ fún ẹ ṣó máa ní kó máa gbé ṣẹ́ pé question ni o mo lè pò ní bèrè ó ṣìnà ṣó máa ó máa ní kó gbé ṣẹ́ pé àìrọ́mọ bí ló jẹ́ kí ìyá ìdọ́dù ẹ o ṣó pé kò ṣe gbé fábàdà Ọkanlọmọ ìyẹn ni kò rántí o tó bá ronú sọ̀rọ̀ mi tó bá mọ̀ pọ̀rọ̀ mi make sense mú complaint tó dá wá but èmi ò ní bẹ́ẹ̀ fà o èmi kàn fẹ́ kó mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò dá o ṣé dandan ni káwọn èèyàn bá yín dá sọ̀rọ̀ yín ni lórí
lórí internet ṣé dandan ni ẹ máa wá sọ online ó yẹ kẹ́ resolve matter ni ẹ wá tún dá sí ẹ ń dákun thank you ajá kí ló pa kíní mi tiẹ̀ dídá gan ẹ wá tún wá sọ online ẹ wá tún dákun gbogbo àti wá bóyá wọ́n ló fún ọ ní information I don't know because mi mọ̀ bí tó ti compile photo èèyàn mẹ́rẹ̀ẹ̀rin tálájà yìí ti fẹ́ rí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin tó dẹ̀ ń sọ iná níwèé o amẹ́rẹ̀ẹ̀rin tó dẹ̀ gbé síbẹ̀ náà wà ń lu yìí o bóyá tí ń sáfù lọ́yà àwọn lẹ́tà sí kò gbà from left and right tó rọ́ máa béèrè pé níbo ni ìyá Cassette títí rí Cassette tó ló ti rí fọ́tò àwọn ẹni tíyàwó ẹ̀ fẹ́ rí kí ló wà nù yẹn náà kí nìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń jà lé lórí that's I don't understand kí nìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà láàrin ìwọ àtìyàwó ẹ̀ ọ̀rọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó pósí ló dùn èmi o kò kàn wọ́n náà wọ́n ti fẹ́ ìyẹn dẹ̀ ti kọjá àti róbìnrin míì tó yẹ pé ọkọ tó fẹ́ lọ́jọ́ àárọ̀ ẹ̀ ló fẹ́ dèní àti róbìnrin míì tó yẹ pé ó lè ti dé tọkùnrin bíi 8 12 15 ìwọ ló padà fẹ́ ayé ò fẹ́ rú ẹ̀ kú o ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣọmọge àwọn obìnrin ṣọmọge àwa ṣe kí náà máa ń pè tọkùnrin náà I don't know àwa náà ṣọkùnrin kéèyàn á bọ́ bí i sìn kó ní kí n máa list iye obìnrin tí mo ti bá sùn láyé mi kí n tó fẹ́yàwó mi ṣé mo lè rí ká ní nígbà tá a kéré tó tún jọ pọ̀ mọ́ gbòòrò làwa náà kékeré wa aṣọ yóò àṣekó àṣe gbogbo ẹ̀ kí ló dé brọ́dà mi jẹ́ kó jólú fi mọ́ o gbogbo àtò ránṣẹ́ àti tó ránṣẹ́ lọ pè wọ́n ní kọ̀rọ̀ yìí pé they have to stop